iṣẹ́ téèyàn máa fi ń tẹ́gbẹ́ ni táyé fi díyàn lọ́wọ́ nígbà táyé mókè téèyàn wá máa wulẹ̀ kò náà ní tó pọ̀. Ewé ni Yorùbá ń pè ní ewé arùn yànyàn, ewé arùn yànyàn tóbi ó máa ń rùn gan. Yorùbá máa lò láti ṣẹ̀rọ̀, Yorùbá máa lò láti ṣàwúrẹ́, Yorùbá máa lo ewé láti ṣoṣólẹ̀. Ṣùgbọ́n bó lọ́ ṣe lò táyé òfin ní dí ọ lọ́wọ́ àti gòkè nígbà tó yẹ kó gòkè. Sórí ọṣẹ náà ni ìwọ gún ewé arùn yànyàn àti èédú ojú àrò. Tó bá ti wo èédú yìí dáadáa ó rí pé kì í ṣe èédú jàkó, àwọn èédú tí wọ́n máa ń gbé tí wọ́n fi ń dáná kó pọ́ọ̀tì, èédú ojú àrò ni. Wọ́n mú èédú yìí kó lọ́ papọ̀, kàn mú díẹ̀ nínú èédú yẹn kó lọ́ papọ̀, kó wá pò lọ́ṣẹ tó bá wù ọ́. Ìwọ máa fọṣẹ wẹ̀ ìgbà tó bá fẹ́ sùn, tó bá jẹ́ àárọ̀, iṣẹ́ rẹ iṣẹ́ alẹ́ ni, àárọ̀ lọ́mọ sùn sí, àárọ̀ náà ni wọ́n fi wẹ̀. Ìgbà tó bá ti fẹ́ sùn sí ni wọ́n máa fọṣẹ wẹ̀. Gbogbo tí ń jẹ tọ́lọ́run ayé ò ní lè pa kádàrá dààmú ọlá. Wọn ní mú ẹlẹ́dàá rẹ kán rán níṣẹ́ ìfàsẹ́yìn. Bá ń share program mi kó dọ́dọ̀ àwọn èèyàn, kó dọ́dọ̀ àwọn tó nílò rẹ̀. Ó wá fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Tó bá ti ń bọ̀, tó bá ti dé junction àkọ́kọ́ nílùú Ọ̀kíní, ìwọ gbé ọ̀kadà láti jọ Ọlọ́run lọ iléeṣẹ́ Deoyfem Herbal Education. Tó bá ti wáyé kó gbé mọ́tò rẹ̀ bọ̀ ni. Tó bá ti kọjá junction Ọ̀kíní ká sọ pé ń bọ̀ látọ̀nà Òṣogbo, ń kọjá junction Ọ̀kíní àkọ́kọ́ báyìí, wàá ráwọn tó ń tèso ń bẹ̀, òdì kejì títì báyìí wàá ti rí iléeṣẹ́ Deoyfem Herbal Education. Wọ́n mọ́tò signpost yìí bọ̀ tí wàá fi dé iléeṣẹ́ Deoyfem Herbal Education. Ayọ̀, àánú, àlàáfíà ò ní fi ọ sílẹ̀.